ọ̀rọ̀ sex toys yìí, ọ̀rọ̀ dildo vibrator iṣẹ́ máa ń lò. Kama jale mi máa ń lo vibrator, not dildo, vibrator sometimes, yeah. Kí ni ìyàtọ̀ dildo àti vibrator kò yé mi. Vibrator ni ìyẹn tó máa ń gbọ̀n yẹn, tó máa ń gbọ̀n wọn. Tó máa ṣe dildo ni tẹ́ máa fi sínú. Okay. Nínú yẹn bọ̀. Ìtò máa ń gbọ̀n yẹn. Ó dẹ̀ dàgọ̀. Ẹ̀rẹ́ náà gan-an lè lo. Ìtò ń gbọ̀n yẹn ló ń gbé yín débẹ̀. Tó bá sì lè gbé yín débẹ̀ tó lè gbé gbogbo wa débẹ̀ ni. A máa fi ṣe transport system. Ní Nàìjíríà yìí, a kì í like ká máa bára wa sọ tó ọ̀rọ̀. Sometimes kò ń ṣe every time ni ọkùnrin máa lè satisfy wa. Some days ọkùnrin gan ó máa rẹ̀. Kò sẹ́ni bọ̀ even àwa obìnrin gan ó máa rẹ̀ wá gbà mí. Instead of stepping out or ọkọ ẹ̀ ò sí around or something. Wá lo toy náà, wá take care ara ẹ̀. Wá tẹ ìpọ́kọ ẹ lórí fóònù gọ̀ọ̀sẹ̀ ṣe kó máa wọ ẹ bó ṣe ń lo toy yẹn. Tẹ bá dẹ̀ wò dáadáa. Gbogbo àwọn obìnrin yẹn tó wà lórí social media tó ṣe pé toy àbí ọkùnrin wọ́n lo hypocrite ní gbogbo wọn. Hypocrite wọ́n lò. Nobody wants to bear the cat. Èmi ni mouthpiece everybody. They are welcome. Àwọn Gen Z bàdì yìí wọ́n dàbí ẹ̀yin tá àtijọ́ jẹ́ pé wọ́n ní ọkọ mi cheat máa lọ máa gbàdúrà. Gbàdúrà o. Ṣàdúrà lè yí ẹ̀. Tẹ́mi tó bá cheat kó lọ gbàdúrà. I mean, mi sọ lórí Big Brother pé mo ti lose daddy mi. So that's a new information. Mo lose daddy mi ní when I was 11 or 12. Tó bá yẹ pé anybody wà tó yẹ pé mo fẹ́ reach out sí pé kò ṣe báyìí kò má ti reach out sí wọn since. Kò ń ṣe nísìn. The only person tí mi bá sọ̀rọ̀ ni Babe Adékúnlé mi tẹ̀fẹ́ porúkọ ẹ̀. Gẹ̀yìn. Ẹ̀wọ̀n gẹ̀yìn. Mi dẹ̀ fẹ́ send any message. If any message kò mo kàn fẹ́ sọ fún pé nǹkan tí mo fẹ́ sọ, nǹkan tí mo sọ sí mi sọ enough. Ó yẹ kí n sọ jù bẹ́ẹ̀ lọ. Nǹkan tí mo fẹ́ sọ fún mi reconcile. Aṣọ ogun ilẹ̀ wọ̀. Mo tún wọ helmet. Ètò yìí gàlágà jù, oyin mọ́mọ́. Ètò yìí gàlágà jù, oyin mọ́mọ́. Ètò yìí mà gàlágà jù, oyin mọ́mọ́. Àgbàṣà ti ṣẹlẹ̀ wá lárugẹ, oyin mọ́mọ́. Ètò tó gbayì tó tún lárinrin, oyin mọ́mọ́. Ó yá o, ká gbé lárugẹ o, oyin mọ́mọ́. Ó yá o, ká gbé lárugẹ o, oyin mọ́mọ́. Àlejò wa ti wà níkàlẹ̀, oyin mọ́mọ́. Ó yá ẹ bá wa ká lọ, oyin mọ́mọ́. Oyin mọ́mọ́, oyin mọ́mọ́, oyin mọ́mọ́, oyin mọ́mọ́. Ní gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa bá wa bá ètò yìí lọ, ètò Oyin Mọ́mọ́ náà ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. Àlejò mi ti wà ń kalẹ̀ lẹ́ni iṣẹ́ wọn pé mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní pọ́n, mò ń gbé, mò ń pọ́n. Ẹ̀ ń wò pé ta ni mọ́ínmọ́ín tí dá mi ń pọ́n yìí, ẹ jẹ́ ká pọ́n àwọn ọmọ wa náà lé, ẹ jẹ́ ká pọ́n àwọn ọ̀dọ́ wa lé. Nítorí ọ̀dọ́ ló máa jogún tágbàlagbà ń ṣe ń sìn. Bẹ́ẹ̀ náà ni tẹ́ ẹ bá wá fún wọn láàyè, báwo ni ọ̀dọ́ gan ṣe máa lè dúró déédéé, báwo ló ṣe máa ṣe lè yanrantí pé mo kọ́jú, mo gbẹ́kọ̀ọ́ látọwọ́ àgbà, èmi náà ti ní ìmọ̀ àti ọgbọ́n. Ẹ̀yin èèyàn mi lórí ètò yìí, fine girl, sweet girl, beautiful girl, tó ní intelligence, tó wà outspoken, tó wà soft spoken. Ẹ ṣáà òkè dámi ṣáà gbé ṣáà, ẹ jẹ́ kí n pọ́n àbúrò mi yìí lé dáadáa. Ẹ̀yin èèyàn wa lórí ètò yìí, Doyin David ni mo gbé wá fún wa. Ṣé wà dáadáa? Ẹ ṣé o, mo wà okay. Mo wà okay. Ó ti jẹ́ smile yìí beautiful. Ẹ ṣé, ẹ wà very beautiful too. Oh my God, and glow. Ẹ ṣàwọn team Gloria Labato. Ó dà dí for Doyin, bó o ni? Ṣé dáadáa ni? Mọ́mí àti dáàdi ńkọ́, ilé ńkọ́? Mọ́mí wa, dáàdi ò sí mọ́ bọ̀, mọ́mí wa okay. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà pé ara iwájú òde ro ẹ̀yìn. Torí tó bá yẹ pé dáàdi wà, irú ẹ̀yìn ni ò sí. Kí ni dáàdi fún wọn fẹ́ máa sọ? A dúpẹ́. Ṣé a lè mọ Doyin David ju bí a ṣe mọ̀ yín lórí Big Brother lọ? Kí làwọn kankan tá a gbọ́ lórí Big Brother tí ó jẹ́ pé ẹ̀yin lè fún wa níyẹn tá a mọ̀ délé ẹja wá sí? I mean, mi sọ lórí Big Brother pé mo ti lose daddy mi. So that's a new information. Mo lose daddy mi ní when I was 11 or 12. So yeah, it's just ṣé mo lè sọ English sometimes, mo lè mix ẹ. Ẹ máa wọnú ẹ̀ kẹ́ máa jáde. Okay. So mọ́mí mi nìkan ni àti èmi àti àbúrò mi, mo ní àbúrò méjì àti ẹ̀gbọ́n kan. And kí tó lọ sí Big Brother, doctor ni mi. So mo practice for 5 years kí tó lọ sí Big Brother. So mo in practice, not now, Sha, mo ti go on break for now, but like, mi mọ̀ bóyá there's any other new thing about me, that's all. Ẹ jẹ́ ká wo ti dókítà yẹn. Okay. Dókítà ní títọ́jú aláìsàn. Bẹ́ẹ̀ni. Ẹ lọ medical school. Mo lọ medical school. Ẹ practice. Ẹ dẹ̀ ṣe fine girl. Ẹ jẹ́ báwo lẹ ṣe òjàre.
Jack of all trades on pé irú àwa báyìí. Master of everything. Master of everything ni kò sí nǹkan tá a lè ṣe. Thank God for that. Ṣé ó ṣe máa wù yín kẹ́ ṣe practice? Well, maybe mo like entertainment o kí wá parọ́ mo like entertainment torí nígbà yẹn tí mo practice ó máa ń fún mi ní PTSD tí bá lọlé tí bá rí patient tó ní hospital tí bá lọlé tí nǹkan díẹ̀ bá ṣe mí báyìí màá ní bóyá nǹkan tó ṣe patient ẹ ló ti fẹ́ ṣe mí o bóyá so mi ní peace of mind. Tí mọ́mí mi bá sick àyè máa já bóyá nǹkan tí mo rí ní hospital bóyá ẹ ló tún ṣe wọn any small thing àti so kò fún mi peace of mind at all so mi mọ̀ bóyá mo ìfẹ́ padà lọ sí profession yẹn. Bóyá tí àwọn bọ̀bọ̀ bá dé tán bá ní tán kó ẹ̀sìn tán massage yín tán bá pa yín tán bá yín ṣe hospital lẹ̀ wọ́n ní ó dà lọ́ máa ní ìjì. Exactly, I wouldn't mind that at all. And also entertainment kò really were very sustainable. You can only do it for a couple of years so after some time you might still need láti padà lọ sí profession ẹ̀ so maybe tí bá marry máa padà lọ. Tó ṣé BBN tẹ lọ yẹn nǹkan tí ó wù yẹn tẹ dídì sọ pé mo dẹ̀ máa jókòó iye ìgbà tó bá take mi mo dẹ̀ máa gbìyànjú tí máa fi mọ̀ àbí èèyàn kan ló suggest pé ọmọ dáadáa dẹ̀ lọ́mọ yìí o ó dẹ̀ máa fún yín ní nǹkan tẹ́ fẹ́ o ẹ lù síbẹ̀. Kò wù mí o mi tẹ́ ẹ bá rò lọ́jọ́ kan pé mo máa lọ Big Brother láyé mi ọjọ́ kan brother mi àbúrò mi ló kọ́ pé mi ó kàn ní last day lélẹ̀ tó audition o pé ṣùgbọ́n pé wà very dramatic ó dé audition fún kíní yìí now so last day mo ṣáà ní òkè ṣí kí ṣàṣe mo ṣe wọ́n dẹ̀ mú mi ó dẹ̀ pọ̀ Ọlọ́run ti sọ pé mo máa lọ torí mi ẹ bá rò láyé mi pé mo máa lọ Big Brother so mo kọ audition wọ́n dẹ̀ mú mi. Inú ilé ìta ilé wọn lọ máa fún yín script wọn máa jẹ́ kẹ́ mọ̀ bẹ́ ṣe fẹ́ ṣe àmọ́ a rí pé púpọ̀ náà àwọn èèyàn ò lè follow script lóòótọ́ ẹlẹ́ran ara ni gbogbo wa téèyàn bá rí nǹkan ìbínú èèyàn ajá èèyàn abínú nínú house wọ́n tẹ̀ mí pé dramatic person ni Doyin ò kí ń fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ṣé àti ilé lẹ ti rí bẹ́ẹ̀ yẹn àbí ẹ kọ̀ pé nínú ilé yìí o gbàgbọ́ máa fún wọn bó ṣe fẹ́ àbí irú èèyàn tẹ jẹ́ nìyẹn pé mi fọ̀rọ̀ sábẹ́ jẹ́ ká sọ kó kúrò bẹ́ẹ̀. Irú èèyàn tèmi jẹ́ nìyẹn everybody tó mọ̀ mi àwọn ọ̀rẹ́ mi family mi everybody even nígbà tí mo lọ gan mọ́ mi sọ fún mi pé jọ̀wọ́ kò ṣe everything ló máa sọ̀rọ̀ o sometimes keep quiet wọ́n ti mọ̀ pé bí mo ṣe rí nìyẹn so kò sí anything like kan fún wa script or fún anybody script kò possible gan kí yàn follow script nílé yẹn so bẹ́ẹ̀ ṣe rí mi báyìí lórí TV bẹ́ẹ̀ ni ṣe rí real life the good and the bad everything. The good, the beautiful, the bad and the semi-bad and the not all bad. Not always bad. Yes. My bad. Everybody bad. Kí àwọn èèyàn wá lè mọ̀ pé ṣe pé mọ̀ pé àwọn kan wá lọ́wọ́ clone Davido wọ́n clone Wizkid wọ́n ṣe bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó fẹ́ fara pẹ́ ẹ bá mi fi style yọ ìgò ojú yín ká lè mọ̀ pé D for Doyin gangan. D for Doyin ni ẹ ojú mi dáadáa. Ojú mi ni kẹ́ ojú tó sọ̀rọ̀ ojú tó speaking àmọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣe máa ń gbọ́ pé ẹjọ́ Fúlàní ẹjọ́ Haúsá ṣe máa sọ fún yín. First time tí mo ń gbọ́ Haúsá lélẹ̀ but everybody máa sọ fún mi pé mo jọ Igbo. Igbo ṣá I'm telling you everybody mi wo pẹ̀lú mú tó fine yìí mú Fúlàní ni bóyá kaba yín wá Kàbírù kan. Bóyá o tí Kàbírù bá ti lówó ẹ bá mi. Owó ló fi dún sọ́ọ̀tì lówó tó bá dẹ̀ ti lè tọ́jú obìnrin ẹ bá mi wá tí kò bá dẹ̀ ti marry anybody tó wáyé pé single man. Mi ṣe second wife. Okay, single cheat àti single wife beater èwo lẹ lè mú. Máa cheat o single cheat kó má nà mí kó má cheat. Kò ṣáà máa ṣe tí so tó ń bá wa cheat ṣẹ́yìn máa gbá reverse. What a man can do a woman can do better àbí bó ṣe ń sọ nìyẹn. Bó ṣe ń sọ nìyẹn. So tóun náà tó bá fẹ́ cheat tó bá dẹ̀ pé behaviour pattern ni oya now two can play the game or either that or máa kúkú kúrò marriage ẹ̀ fún kó máa ṣe tiẹ̀ lọ. Àwọn ọmọ Gen Z wà yìí àwọn Gen Z bá di wọn dàbí ẹ̀yin tá àtijọ́ jẹ́ pé wọ́n ní ọkọ mi cheat máa lọ máa gbàdúrà. Gbàdúrà o ṣàdúrà lè rí ẹ̀. tẹ́mi lọ bá cheat kó lọ gbàdúrà kó máa lọ sọ́run pé kó lọ sí war room kó lọ sọ fọ́lọ́run pé this my wife change her help me to help her help me to love her. Mi gbàdúrà kankan tó bá cheat àá ṣe tèmi padà tabadẹ tí ń ṣe tó bá ti ń gùn jù a máa fira wálẹ̀ a máa lọ. If you do me I do you. Yes, God no go vex. Fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa I'm with one of the most beautiful sweet intelligent ladies I've ever come across young lady doing well kò yí sí kéèyàn dé medical doctor na easy ọpọlọ màlẹ́yìn fi ń ka doctor kó lọ gún tó fẹ́ kó ń gúnyàn lábẹ́rẹ́ nínú vein kó lọ gún nu mọ́sù kó lọ máa yẹ kéèyàn ṣe
abẹ́rẹ́ gúnyàn. It's really not easy. I must commend you that you've done well. Bóyá daddy àbí mommy ló wá jẹ́ kẹ́ di doctor àbí nǹkan tó wù yín láti ṣe tẹ́lẹ̀ ni. No, mommy mi ni o. Mommy mi nígbà tí mo kéré, mo máa ń ṣe dáadáa ní school. Mo máa ń win prize then. So she was like, mo máa lọ sí medical school o. So èmi lawyer lèmi fẹ́ ṣe tẹ́lẹ̀ o. Torí mo like máa argue kí máa dúró fún yàn. My lord sir. Yes, so nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn, but mommy mi ní no pé kí n lọ sí medical school ṣe pé ó fit ọpọlọ mi so. Ẹ̀yin tẹ́ mọ̀rọ̀ pa. My lord sir, lóòótọ́ ni sir, client mi yóò ṣe ó pààyàn sir. Client mi ṣe o, but ẹ jọ have mercy. Ẹ jẹ́ ká wo ṣe fún ẹ kó má tó bá yẹ fún 13 years fún 7.5 kókò sáré lọ kó dé get my lord sir. Irú ẹ̀yin lọ́ọ̀dù tẹ́ máa wà kóòtù rẹ̀ ẹni lọ́yàn lẹ́wọ̀n. Àwọn tó bá ní ká wo tí máa wò dáadáa nínú kó jẹ́ Èkìtì, àwọn Èkìtì ń kàwé fáyà àbí wọ́n tó ṣe boundary pẹ̀lú Àkúrẹ́ Oǹdó, àwọn Oǹdó náà ń kàwé, àwọn ní professor ló ní degree. Bí mo ṣe ń wo yín ni ẹ̀mí analyze ẹ fún mi o. Ẹ lè wá látòṣogbo náà. Is it that kẹtù wá jẹ́ kẹtù wá fara pẹ́ Èkó because àwọn Èkó a ní fáàrí a lè má lè kàwé púpọ̀ jù torí you know everything a ní láti máa guide get ó yá nínú mẹ́tẹ̀ẹ̀ta ibo ló kọ́gùn sí yín. Nígbà pé ẹ̀wẹ̀jú ṣé pásítọ̀ ni ẹgbẹ́ ṣe pásítọ̀. Mo fẹ́ change occupation. Mi náà ti sọ tó yẹ ti gẹ́ẹ̀tẹ̀ Oǹdó ni mí. Oǹdó ọ̀dọ̀ ẹ̀ bá mi kí àwọn èèyàn lédè Oǹdó. Mi mọ̀ yẹn o àti má pàrọ̀ mi ìdébẹ̀ rí kọ́ má bínú. Ìlú wo l'Oǹdó? Ilẹ̀ Olújì. Ilẹ̀ Olújì. Ọmọlé náà ọmọlé you are a house of the child no you are a child of the house. Láti Ilẹ̀ Olújì. Àmọ́ ṣé ẹ wá wò pé ó ti tó àkókò kẹtì ẹ̀ lọ mójú ba Ilẹ̀ Olújì. Ẹ lè má sọ fún yàn pé ń bọ̀ kẹ́kọ̀ọ́ stroll lọ kẹ́ ló bí one night ṣé ẹ fi obẹ̀. Mi mọ anybody ń bẹ̀ ta ni mo fẹ́ ti bá lọ bẹ̀ sí ta ni mo fẹ́. Màá kàn lọ sí. Ẹ kàn máa lọ yẹ ẹ pé this is my root this is my origin. Àjẹpọ̀ ń bẹ̀ mi lọ. Mi lọ. African magic dé o wọ́n dé ṣé kí n tọ́ sọ fún yín àbí bóyá láwọn story tẹ gbọ́ngbà tẹ dàgbà. Story tí mo gbọ́ ni wọ́n sọ pé tó bá lọ sí village by àjẹ́ ló wà bẹ́ẹ̀ sọ mi village people ti pọ̀ ju mi lọ ẹ̀jẹ̀. Ṣé ẹ máa wọ àwọn village people ti travel tán o the last village person ó ṣe bọ́ọ̀dù China lálẹ́ àná. Last one ẹ wà lára wọn. Èmi ṣé mi jáde ni. Mi ò gbogbo story wọn ni. Àwa ojú tó lé ojú tó kó èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ máa fún yín ní nǹkankan tẹ bá ti sùn lálẹ́ tẹ bá sùn pẹ̀lú right justice lẹ máa rí but tẹ bá sùn pẹ̀lú left nǹkan tí mo fẹ́ fún yín yẹn torí justice ọkọ̀ ọ̀run yín ni o. Ọlọ́run má jẹ́. Ẹ mọ̀ ẹ lọ́kọ̀ ọ̀run nu studio yìí o mo mọ̀ gbọ́dọ̀ má fẹ́ láyé àwọn òdàdí ìhòdò yẹn ẹ jẹ́ ká wò nínú house mo mọ̀ wípé ẹ wà lára àwọn big brother housemates ti level up ẹ̀dẹ̀ level lóòótọ́ ẹ bá wọn wọ̀ ìgbà tó tún wá sọ pé ó da all stars tún yá wọ́n tún ṣẹ́wọ́ pè yín kí la lè sọ pé ó jẹ́ nǹkan tó distinct nípa yín tẹ́yìn feel pé àwọn èèyàn mọ̀ ní àmọ́ nǹkan kan tó tí Doyin jẹ́ òun lélẹ̀ kí ló fi mú yín. Ó dà pé ẹnu mi ni ẹ mọ̀ pé ní Nàìjíríà yìí everybody will like kó máa sọ̀rọ̀ wọ́n máa ní nǹkan nínú wọ́n máa fi sínú èmi tí bá ti ní nǹkan mo máa sọ so ó dà pé ẹnu mi yìí ló fi pè mí padà ìtorí mi lè sọ pé mi mo fine jù àbí mi mo máa múra jù àbí mi mo ẹnu mi yìí nìkan ni so I think. Because ẹrẹ́jì àti ti kàbọ̀yàn lójú ẹni tó bá ṣe dáadáa you collect. Yes so anybody tó bá ṣe dáadáa ó máa collect ni. Sharp no time to waste. Love life as a lover girl. Kí ni Adékúnlé wá ṣe tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ ẹgbàrá yín gbà mo ní dífọ̀ Doyin help this guy àbí ṣé Bbnaija ló fẹ́ kó sáàrin yín tẹ́yìn fi ń wò pé mi ní gbà o you cannot rub it in my face what exactly happened. Mọ̀ pé èmi àti Adékúnlé Ọlọ́run tí bá sọ fún yín pé mo mọ nǹkan tó ṣẹlẹ̀ gan èmi gan mọ̀ ó dà pé misunderstanding ó dà ó rí mi bí ẹni tí kò wá straightforward I guess ó rí mi bí ẹni I don't know mi tí ẹ bá béèrè lọ́wọ́ ẹ pé kí ni issue gangan mo ṣàmọ̀ pé ó ní issue pẹ̀lú mi by association girlfriend Bbnaija náà dẹ̀ ní issue pẹ̀lú mi really mọ nǹkan tó fa issue yẹn to be honest. díẹ̀ ní torí ní season mi level of season ọ̀rẹ́ ni wá at first but mi kò really gbàtẹ́dẹ́ reunion everything scattered till today gan mi lè sọ pé kí ni ìbá ló fà mo ṣàmọ̀ pé kò ṣáà like me so mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. àwọn èèyàn wá sọ ní last week lèèyàn kan ní maybe they should tell
the vibe lolo to come and buy them Christmas gift, to come and buy them Christmas set. Mo ní ọ̀tọ̀ junction vibe lolo, ọ̀tọ̀ ni junction ibi tí bọ̀dá máa dúró sí, irinṣẹ́ wọn ò papọ̀. Exactly. Kàfin yẹn máa help ọkọ ọ̀run yín kó lè máa mọ̀. Tó téèyàn bá wá wò lóòótọ́, ṣé ẹ̀yin feel pé instead of a woman cheating, she should engage in adult toys? Do you share that sentiment? I share the sentiment 100%. Èmi máa sọ pé ní Nàìjíríà yìí a kì í like máa bára wa sọ tọ̀rọ̀. Sometimes kò ń ṣe every time ni ọkùnrin máa lè satisfy wa. Some days ọkùnrin gan ó máa rẹ̀. Kò sẹ́ni but even àwa obìnrin gan ó máa rẹ̀ wá gbà mí. Instead of stepping out or ọkọ ẹ̀ ò sí around or something, wá lo toy náà, wá take care ara ẹ̀. Wá tẹ ìpọ́kọ ẹ lórí phone gọ̀ọ̀sẹ̀ ṣe kó máa wọ ẹ bó ṣe ń lo toy yẹn. Tèmi sọ ni èmi sọ pé kí toy wá replace ọkùnrin o, kò lè replace ọkùnrin, but sometimes tí ọkùnrin ò bá wà available instead of stepping out, ìyẹn lè wà. Ṣé mo wí pé ọmọdé gbọ́n àgbà gbọ́n làwọn ní la fi dá Ilé Ifẹ̀. Àmọ́ tá bá ní ká wò, a lot of people like you said, wọn wà truthful síra wọn. Yes. In a situation where obìnrin ti wá parọ́, ó ti form kò form reverend sister kan, but ó ti form am prim and proper okay. Tí ìyá dẹ̀ ń jẹ́ nínú. Tí bọ̀dá ọ̀dẹ̀ lè sọ pé of course ọkùnrin rí sex toys as competition. Nǹkan tí mo gbìyànjú àti sọ ni pé tá bá rí àwọn obìnrin lóòótọ́ ṣe mọ̀ relationship èèyàn á fẹ́ manage information pé kọ́ ìbọ̀bọ̀ ẹ̀ má rò bí i bad girl ni mí. Tó wá di pé wá délé, mo ti rójú yẹn pé kò ní ìdí ẹ̀, kò just say the truth. Yes, tó bá di pé wá délé, bọ̀dá ò ṣe dáadáa tó, kò dẹ̀ mọ̀ bó ṣe fẹ́ voice out. Ó dà tán bá wá pàdé sex toy lọ́wọ́ ẹ̀, báwo ló ṣe fẹ́ explain ara ẹ̀? That is the reason why kó tó marry, certain conversations ó yẹ kó ti sọ̀rọ̀ kó tó marry. Àwọn èèyàn máa ń ṣe bí pé ọkọ àti ìyàwó dàbí mọ́mí àti ọmọ, kò ń ṣe bàbá ẹ̀ ọkọ ẹ̀ nìyẹn. So you should be able to tell your husband that, see o, mo máa lo kíní yìí gbà mí o, I don't think that makes you a bad girl or makes you if anything gan, ọkọ ẹ̀ mọ̀ pé okay o, tí mi bá sí around o, toy ló máa lò, kò ń ṣe pé ó máa lọ bá ọkùnrin mi. So kò really jẹ́ nǹkan tó bad. Pé country yìí tẹ́ bá dẹ̀ wò dáadáa, gbogbo àwọn obìnrin yẹn tó wà lórí social media tó ṣe pé toy àbí ọkùnrin wọ́n lo hypocrite ní gbogbo wọn. Hypocrite wọ́n lò. Nobody fair admit, so nobody wants to bear the cat. Èmi ni mouthpiece, everybody, they are welcome. Àmọ́ nígbà tẹ́ ṣe publication yẹn tọ́rọ̀ yẹn jáde, ṣé àwọn èèyàn really wá jẹ́wọ́ fún yín nínú DM pé thank you thank you our mouthpiece for saving us? Actually, I got a few messages in my DM where they're like, I love that women are now more vocal about, sex toys. Like, àwọn obìnrin mi wà tó send me message say pé I love that women can have these conversations, Yeah, but ebu tí mo gbà ó pọ̀ jù yẹn lọ. Èmi gan rí mo ní ewu ẹ̀kọ́ kankan mi tẹ́lẹ̀ mọ̀ pé hypocrite gbogbo bó ṣe ń bú mi yẹn wọ́n ń lò. In fact, wọ́n máa lọ wá pé èwo ni strong down náà tó tún. Nigerians. Ẹ ti mọ̀ wọ́n tán, so you don't even let it bug you. At all. A mọ̀ wípé ẹ̀yin àti Dékúnlé ẹ ti padà ẹ ti rẹ́ gẹ́gẹ́ bí normal ṣáà ń ṣe normal. Ṣó ní ẹni tí ẹ ní àwọ̀ pẹ̀lú bóyá gbọ́n mi sí omi ò tó ọ̀rọ̀ èdè àìyedè tẹ níbi quarrel bí fight bí tẹ́lẹ̀ sọ̀rọ̀ síra yín tó wù yín bóyá kẹ́ fi medium ráńpẹ́ yìí kẹ́ kò fi straighten ní house pé nítorí nípa mi bẹ́ẹ̀ kọ́ lórí ò báyìí ni tèmi ò báyìí kàṣà báyìí káwòdì tí ẹ láǹfààní láti reach out sí tẹ́lẹ̀ rí. Honestly, kò sí anybody o. Tó bá yẹ pé anybody wà tó yẹ pé mo fẹ́ reach out sí pé kò ń ṣe báyìí, kò má ti reach out sí wọn since kò ń ṣe nísìn. The only person tí mi bá sọ̀rọ̀ ni babe Adékúnlé mi tẹ̀fẹ́ porúkọ ẹ̀ gan. Gẹ̀yẹn ẹ̀wọ̀n gẹ̀yẹn. Èmi mi dẹ̀ fẹ́ send any message sí, if any message kò mo kàn fẹ́ sọ fún pé nǹkan tí mo sọ sí mi sọ enough. Ó yẹ kí n sọ jù bẹ́ẹ̀ lọ. Nǹkan tí mo fẹ́ sọ fún mi reconcile. Aṣọ ogun ilẹ̀ wọ̀. Mo tún wọ helmet. Tí mo fẹ́ sọ chop ẹ wà nú ẹ̀mí mo ti náà sọ́dọ̀ ìgbà tó dé helmet ṣaṣọ ogun yìí o. Ó dà a tún máa padà wá sórí yẹn. For Doyin, wedding bells. Is there any man in the corner? Yàtọ̀ sí justice ọkọ ọ̀run ni justice ẹ má wò bẹ́ẹ̀. Of course, like I'm talking to a couple of people. Not one person. Like when I say talking, kò ṣe pé mo date gbogbo wọn o. Talking ẹ bá wọn sọ̀rọ̀. Mo bá wọn sọ̀rọ̀, mo and get to know ara wa. But kò sí anybody tí mo máa sọ pé eléyìí ni mo ti dúró. Yeah, no, not yet. What's your ideal kind of man? First of all, kind.
he has to be a kind person, someone that is kind to everybody in general, not just to me. Because I believe that if you're kind to just me, it's only a matter of time. When I need to kind say me no more. So a kind man, first of all, then a man that gives, because I believe that giving is a very big part of loving somebody. So somebody that gives and somebody that has a forgiving spirit. Because I'm aja, so I might need to forgive her. And of course, only that is the one time. If I suffer also, she come with a lot of money, because I'm going to come with my own money too. What do you bring to the table? I bring money, I bring my brain, I bring my intellect, I bring my looks, I bring everything that's, you know. I'm a very smart girl, so I need it. I've even said it that a lot of us need to think table wa. Yeah, so obìnrin tí ń ṣe nǹkan fúnra already, but of course you always still need a man, and then both of you come together and then combine efforts and raise good kids. Of course, so children, you are looking at 3, 4, 5, 7. 3 waiting. No, ọ̀kan ni mo fẹ́ tẹ́lẹ̀ o, but nísìnyí mo lè ṣe méjì. Ìbejì. No. 1. Kí ló dé? Ẹ sá fún ìbejì. Ìbejì ti stressful jù. Nǹkan bá ń ké tí ọ̀dà wa máa drop àwọn méjèèjì fún ọkọ mi kan wá. Hello mommy, àwọn ọmọ tẹni ká bí yìí ẹ wá kó wọn ní kíkẹ́ má lọ jáde níjọ́ kan kí má lọ gbàgbé ọmọ kan sí supermarket tí mo máa ń gbàgbé gan. So lè gbàgbé ọ̀kan supermarket. Ó ti ṣẹlẹ̀ sáwọn ànábì kan náà rí. Irú àwa báyìí Ọlọ́run mú wa studio ǹjọ́ yẹn jẹ́wọ́ mo lè gbàgbé ọmọ sí school. Wọ́n wá ṣẹ̀ṣẹ̀ pè mí school pé ọmọ máa wá bí ẹni Friday. Eré tètè Ọlọ́run. Iṣẹ́ yìí fún àwa tá bá sọ pé a nífẹ̀ẹ́ iṣẹ́ yìí. Àmọ́ lákòótán kó tó di pé a lọ pátápátá. What should we be expecting from Doyin? Face Big Brother ti lọ. Àti máa rí yín bóyá nínú movies tó wọ́pọ̀ táwọn èèyàn yín ṣe pé tẹ́ bá ti kúrò Big Brother music movies kí ni ká máa retí látọ̀dọ̀ Doyin David. Èmi báyìí ní rí mi ní movies lórí èmi kì í ṣe actress, mi lè fẹ́ act, mi lè fẹ́ kọrin, mi lè kọrin. But mo ní talk show tèmi tó ń pè ní Doyin's Corner. Ó máa air every Wednesday 9 p.m. from the 13th of December on DSTV channel 189. So Mama wo Doyin's Corner bẹ́ẹ̀. Then mo ń ṣiṣẹ́ pẹ̀lú a lot of brands. So I'm representing a lot of brands now. So I'm going to be posting that, and I hope people support the brands I represent. Then of course hosting, mo like ma sọ̀rọ̀. So mo mama host events, host, you know, functions, things like that. That's what I want to do. Tó adúpẹ́ lọ́wọ́ náà. Wọn lórí ètò ìmọ̀ọ́mọ́ D for Doyin David, double D square. What was your nickname when you were growing up? D square. D square. Ani mo wà nú ẹ̀mí sẹ́, what are you talking about? Tí bá ti kúrò bí báyìí, mo ń lọ church, mo ń lọ gba ìpè, calling. Bóyá mo lè rí miss call, tí mi bá rí actual call, kéèyàn ṣáà ti rí call kan ni. Láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios. Wọ́n ní kí ẹ má bínú pé a lè pè yín as superstar. Ká má fi nǹkan shocking yín pé ó dá o, òun tún dá o, òun tún rè. Àmọ́ kó tó di pé mo gbé fún yín. Ó dẹ̀ máa wùn mí tẹ́ bá sọ tòótọ́. Ọlọ́run ṣe máa jẹ́wọ́. Èmi ò kí ń parọ́. Èmi tiẹ̀ láìsàn láàrin ajé nímú ní pẹ́kọ̀rọ̀. Kí la fẹ́ kí la ibo la lọ táàrọ̀ kọ̀. Exactly. Ọ̀rọ̀ sex toys yìí, ọ̀rọ̀ dildo vibrator ṣe máa ń lò. Ṣe máa ń lò. Mi ká má apply. Kama jale mi máa lo vibrator, not dildo, vibrator sometimes, yeah. Kí ni ìyàtọ̀ dildo àti vibrator kò yé mi. Tá bá ti ṣe kíni tó bá ìsìn ẹ lọ wo Google, ẹ kọ Google dildo, vibrator máa rí. Vibrator ni ìyẹn tó máa ń gbọ̀n yẹn, tó máa ń gbọ̀n. Tó máa ṣe dildo ni tẹ́ máa fi sínú. Okay. Kí ló yẹn bọ̀. Ìyẹn tó máa ń gbọ̀n yẹn. Ó dẹ̀ dàgọ̀. Ẹ̀rẹ́ náà gan-an lè lo. Ìyẹn tó ń gbọ̀n yẹn ló ń gbé yín débẹ̀. Tó bá sì lè gbé yín débẹ̀ tó lè gbé gbogbo wa débẹ̀ ni. A máa fi ṣe transport system. Máa wo inú kíní gan ṣe fi síbẹ̀ fún mi. Ṣé wà ń bẹ̀? Kò sí bẹ́ẹ̀. Okay, wọ́n ti ọ̀dà wọ́n ti gbé wá. Wọ́n ti ọ̀dà ẹ fún aládírẹ́sì àpọ̀ àṣọ̀bọ̀ máa bá yín studio. Kọ́lọ̀ wo lè máa like pink? Mo like pink, mo dẹ̀ like black. Ẹ mọ̀ pé black tí nǹkan bá ta sórí ẹ̀ kò ní really show. Kò ní show like that. Black yẹn. Jésù mi o. Mọ́ọ̀mí ìyá David ẹ mọ̀ ṣeun ẹ mọ̀ kú ìtọ́jú o ẹ ṣeun gan Ọlọ́run nípa yín fún wa báyìí ẹ máa dàgbà ẹ máa dògbò ẹ máa jẹun ọmọ ẹ wo ìfàmókí ẹ ṣe ẹkú rọ̀jú ẹ ṣeun ẹ wo ẹgbà. Thank you so much. Oh, thank you. Ǹjẹ́ èèyàn ní vibrator ẹ má torí àdírẹ́sì torí kẹ máa rà àdírẹ́sì torí in the next 2 weeks nísìnyí wọ́n lè fi vibrator bọ̀ ń bá àdìyìn ẹ̀wọ̀n máa gba shipment vibrator lọ lóríṣiríṣi. Ọmọkùnrin Nàìjíríà kẹ má ti sọ pé láìkì ṣàwámà ni wọ́n fi yí yín lórí èyí tó bá ń gba noodles nínú wọn noodles ló máa gbé kalẹ̀ ṣe ti rí beautiful sophisticated intelligent Doyin David àwọn lágbà lálejò lórí ètò lẹ́ni ẹ tún darapọ̀ mọ́ wa níjọ́ míì tá tún máa gbé àwọn obìnrin wá ṣe àwọn pé tá bá sọ̀rọ̀ tàwọn ọkùnrin ó yẹ ká máa pọ́n àwa obìnrin náà lé because we are nation builders. The English adage says educate a woman
and you have educated the community. So we cannot neglect the women, and we cannot neglect the impact that the women are adding to the society. Orúkọ tèmi Yípadà Olúwadámilọ́lá Ọmọbániré, gẹ́gẹ́ bí mo ṣe máa sọ fún yín, continue to be patriotic citizens of the country. Ntí ò bá kàn ẹ́ má dá sí o, má dá sí o, torí ara ẹni o. We will not be at the wrong place at the wrong time. Ọlọ́run ní jẹ́ ká rí wàhálà, ire o. Ètò yìí gàlágàjù, Oyinmomo. Ètò yìí gàlágàjù, Oyinmomo. Ètò yìí mà gàlágàjù.